àṣẹ ẹ̀tọ́ náà ọlọ́run ò ní fi àsìkí kò ní kí sọtẹ́ ẹni kọ̀ọ̀kan wa ibi tá a ti mú ọlọ́run ní jó tán bẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ kàwé ni ọlọ́run. gbogbo ara mọ̀ yí pé lábẹ́ ètò tọdún yìí láì ní gbara wa lásìkò sẹ́kẹ́tìrì àwọn olóyìn síbi envelope gbogbo ẹni tí ó bá ní envelope lọ́wọ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ mi dáadáa wọ́n sì ń kọ́ mi sẹ́lẹ̀ gbogbo ẹni tó bá ní envelope tó mú wa fún maulud kó rí ipò ń kọ orúkọ sí lára tó bá fẹ́ ká ànásẹ̀ tí bá débẹ̀ kó sọ tí ò bá fẹ́ kò sí ohun tó burú mbẹ̀. ẹlẹ́ẹ̀kejì mbẹ̀ ìwé pledge àwọn tó ti pledge tẹ́lẹ̀ tó fẹ́ san ti wọn lẹ́nìí kò sí tó burú mbẹ̀. àwọn tí ò tí ì wá sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa fún yín ní ìwé kan tó jẹ́ pé ìwé èyí tí a lọ fi pledge ni ẹ kọ orúkọ yín ẹ kọ àdírẹ́sì yín àmọ́ pẹ̀lú ẹ̀ náà gbogbo àwọn tó kù náà wọ́n máa fún yín ní ìwé yẹn nítorí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ṣẹ́ẹ̀kì fún wa àdírẹ́sì tó wà lórí ṣẹ́ẹ̀kì yẹn náà fi ń méèlì ìwé ìdúpẹ́ wọn àdè gbé bẹ̀ mọ́ ọ̀tọ̀ níbi tí wọ́n ń gbé ẹlòmíì wa ni wọ́n ń da padà sí ní wọn lérò pé bóyá àdúrà àti ẹ̀mọ́re ni wà náà lọ́wọ́ sí mọ́re so látara bẹ́ẹ̀ àmọ́ ẹ̀dá kò tóbi tọ́lọ́ gbogbo ìwé tó fi kọ́ pledge yẹn àdírẹ́sì àti fóònù nọ́mbà tí wà mẹ́ ẹ̀dá kan bá fi níwọ̀n àdírẹ́sì yìí síbẹ̀ kí á lè rí ọpẹ́ dún fún yín tó Ọlọ́run náà fẹ́ ká dúpẹ́ lórí ẹni tó bá ṣe oore fún ni lórí bẹ́ẹ̀ àpàdà sí wò ní kan nìkọ̀ọ̀kan yín lábẹ́ abáyé sì sẹ́kẹ́tìrì náà dà sẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ lọ àwọn tó ń ṣiṣẹ́ lọ́dà àwọn obìnrin kọ́ ok oyè ẹ̀ máa ṣiṣẹ́ yẹn lọ tẹ́kọ̀tà bá ti débẹ̀ kó bàbá mo lé wa lọ́wọ́ ètò bẹ́ẹ̀ ni ká máa make announcement àwọn máa ṣàdúrà fún àádẹ́ tètè máa kó bẹ́ẹ̀ náà ní bí ọgbọ̀n ṣẹ́jú ní sìn áyọ̀dún gbogbo tí a fẹ́ yanjú kọ́nà mọ́sá àgbàdo ọ̀run fún wa so àmọ́ ní ìsìn àkọ́kọ́ ń bẹ̀ ní pé bàbá imam wọ́n ní kí kọ́kọ́ bá àwọn ké alámúnáṣẹ́ra ẹ̀yọ ọ̀kan pẹ̀lú bismillah wọ́n ní gbogbo àwọn tó pledge nínú dínà wọ́n ní gbogbo wọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní owó wọn ti dé ọ̀dà wọn ń bí tó wọ́n dà sí ìwọlé tí òṣìṣẹ́ kì í tó bá sí ní gbogbo ẹ̀ wọ́n láwọn náà wọ́n fẹ́ sọ fún yín pé nẹ́tíwọ̀kì ẹ̀yìn àtọ́lọ́hún náà ọlọ́run níjó já ẹ̀ ṣàmì mọ́tò ní kó o ti san tiẹ̀ wà láì gbọ́ ṣàmì fáwọn tó ti san pẹ̀lú ọgbọ̀n ọlọ́run ó ní tiẹ̀ náà san tọ́lá ní báwọn ẹgbẹ́ àdúrà yẹn fáwọn tí wọ́n mú tí wọ́n wá ní wọ́n ń ṣàdúrà fún ó náà wọ́n bá wọn ṣàmì tiẹ̀ náà fi wá pẹ̀lú ọlọ́run bọ́dọ̀ rẹ̀ adúpẹ́ lọ́wọ́ ní ọlọ́run ọba ọlọ́pàá gbogbo ohun tí a fi sùn síwájú ọlọ́run ṣàṣẹ ní ìtẹ̀wọ́ta fún yín ọlọ́run bọ́dọ̀ rẹ̀ ní ọlọ́run ẹ tẹ́wọ́ yín gbogbo yín náà ní kẹ́ ẹ tẹ́ nígbà wá débẹ̀ ó ṣe jẹ́ kí wọ́n gbowó mi lọ́wọ́ ẹlòmíì ẹ̀ṣẹ̀ tiẹ̀ ìmáàmù ló ní eléyìí tí wọ́n bá dẹ̀bẹ̀ fún yàn ọ̀fẹ́ ni tọ̀dọ̀ mi nìkan náà ni òsì lọ́fẹ́ lè wala bisimilahi rahman rahim alam nashraha laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha zahrak wa rafa'na laka zikrak فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمين bàbá ní ká sọ pé amínà wọ́n ní ká sọ pé amínà àbí àlọ́ máa gbàdúrà ẹ̀ lọ ọ̀dọ́ àgbàdàkà mi lọ lọ́wọ́ wọ́n bí gbọ́tẹ̀mí tó máa fẹ́ rán iṣẹ́ kí má bàbá kó má rò kó bóyá mo disgrace èèyàn àmọ́ tí n bá ń sọ̀rọ̀ lọ́wọ́ mi kí yàn ká kí ló ń tó fẹ́ sọ láàrin ìṣẹ́jú kan mo ti close yẹn báyìí ṣe ìgbéyàwó lẹ́ báyìí bí bá ṣe tán màá jíṣẹ́ yẹn ẹni bá ti fi bá sí báyìí lẹ́yìn pépà lásán báyìí níbi kàn mú fún mi má sọ̀rọ̀ kàn mú ní pépà lébi lọ́wọ́ nísìnyí akí àwọn always chairman torí gbogbo chairman tó bá jẹ láàyè yìí always ni kò sí ìtọ́jà pastors ní gbogbo wọn ẹgbẹ́ náà tóbi ẹni tó bá sọ pé former chairman níbí báyìí ní àyè táwa yìí yóò gbà pé he always chairman tó ìbọn yẹn dá he always chairman tó wọ́n yí dá ẹgbẹ̀rún bí ẹgbẹ̀rún ẹ̀yọ àìdíbà àbẹ̀kọ̀ ẹ̀yọ kù àmọ́ as a present chairman tó wọ́n yẹ sọ present chairman current chairman for NIA lọ́wọ́ tá a wà yìí Alhaji wa Muhammad Bashir Muhammad Abibullah ẹ dìde dókú ẹ̀ lórí ẹ dìde. sọ̀rọ̀ yìí pé bí ẹ̀rọ bá fi ẹ̀jẹ̀ alága yẹ gbọ́dọ̀ gbọ́ àwọn arówó jọ bẹ̀ yorùbá ní Muhammad tí kò ní jẹ́ pé àsìkò tẹ́lẹ̀ sọ́nà ló kówó yìí jẹ àwọn eléyè kówó jẹ àwọn orúkọ fún ẹ̀ agbọ́ba tẹ́lẹ̀ síwájú kókó jọba òun lòún fún ara ẹ̀dọ̀ kí bàbá bẹ̀rẹ̀ gbọ́wọ́ yìí pẹ̀tọ̀ wọ́n mọ̀ fẹ́ yìí kọ́rẹ́ sí àmà lọ́wọ́ yìí sí gbogbo àwọn tó ń ṣe náà wọ́n kọ́ ṣe tó bàjẹ́ lọ́wọ́ kò ní bàjẹ́ lọ́wọ́ yìí náà ọlá àlùbáríkà mi ni ọlọ́run àmín ẹ bá wa ṣàmín
ti gbọ́wọ́ nù ó gúnlẹ̀ ayọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ó ní kú ọ̀nà bí ẹ̀jọ ọdún mẹ́rin lórí o nínú ọdún méjì ó sàmì mẹ́rin àwọn olóko ẹ̀ lò ní fún ẹ̀ tó bá tẹ̀lé pé òun ló wà ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ kàsí ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ kàsí ẹgbẹ́ náà tó mi jẹ̀ náà owó ọ̀pẹ yìí àbúrò yẹn dà gbà owó ọ̀pẹ yìí tọ́jú ẹ̀ fún àwọn ọ̀bẹ lónìí filẹ ẹgbẹ́ náà tẹ̀lé jama Allahu Akbar baba ọlọ́wọ́ jẹ́ mi yóò mú Allahu Akbar amadugbalẹ dọ̀rọ̀ náà alhamdulilah tó lẹ́yìn ọbẹ̀ bẹ́ẹ̀ òun ló fà lóbi jẹ́ pé nísìnyí wọ́n ṣètò náà yẹn lábẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ máa yanjú àwọn ọkọ̀ kan tí a yanjú ọ̀pọ̀lọpọ̀ gbogbo jọ̀mọ́ lọ́dún yìí gbogbo wa ní sí àmọ́ ní bàbá ṣe wí ní gbogbo ọdọọdún àmọ́ amánya ẹnìkan pé kó tẹ̀ síwájú lọ́kùnrin káwọn kan tẹ̀lé kẹ́nìkan náà ó síwájú lóbìnrin káwọn kúrò ọdúnkún náà kí wọ́n tẹ̀lé àárí bẹ́ẹ̀ àmọ́ ká tó wọ́n bọ́ sábẹ́ bẹ́ẹ̀ bá a ṣe dìbò lọ́dọ̀ àwọn ọkùnrin tí ọlọ́run ní kí arísí àmọ́ lọ́dọ̀ àwọn woman wing náà àyàn woman leader níbẹ̀ nígbà tí alájà wa Musa tí àwọn kúrò lórí àlífà ọlọ́run jẹ́ kẹ́mi yóò gún màmá àwọn tó ṣiṣẹ́ síwájú yìí náà ọlọ́run jẹ́ mi tiwọn náà gùn màmá wa tó wá gba ipò woman leader àwọn náà ni màmá wa alhaja wa Táíwò Ìbẹ̀rẹ̀ àti ọmọ wa ní bíbí àyè ẹni kó wọ́n súnmọ́ bí wọ́n súnmọ́ wájú ń bí. àgbà irú ọjọ́ yìí nìkan ni woman leader máa wà sálẹ̀ ọlọ́wọ̀n nífẹ̀ẹ́ lè fi ṣe wọ́n fa ẹ lọ pé woman leader wa ẹni àbàbà fẹ́ bọ̀ wọ́n kó mọ̀ bọ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ bẹ́ẹ̀ ẹni tí gbogbo wa parọ́ lọ́tẹ̀ yìí tí a fi ṣe chairman ní NIA fún mọ̀lúdì tọdún yìí ẹni tí gbogbo wa mọ̀ ni wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ni kaba yìí dá wákà ní oṣù bẹ́ẹ̀ni kaba yìí dá wákà ẹni onímẹ̀rù kúmọ̀ nìyà ẹ̀sùn wájú bàbá kan ẹ̀kọ́ kí bàbá yẹn ẹ̀sùn wájú ní ọkọ̀ ṣàdúrà fẹ́mi náà àwọn ni wọ́n jẹ́ woman leader fún gbogbo woman wing àwọn dẹ́ni bàbá wa Ìbẹ̀rẹ̀ ara òní ní ibẹ̀ náà gbọ́.